أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على سيدنا وحبيب قلوبنا محمد بن عبد الله وعلى آله وأصحابه أما بعد. Adáwọ̀pẹ́ fún Ọlọ́run, a sì tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kí ìkẹ́ náà kó mọ́ dúró lórí Ànábì, ó sàn lórí gbogbo àwọn aráalé Ànábì wa Muhammad lọ́kùnrin wọn àti ní obìnrin wọn. Mo kí gbogbo wa ní kíkí Islam wípé ìkẹ́ Ọlọ́run, àánú Ọlọ́run kó máa bá ẹnì kankan wa gbé. Gẹ́gẹ́ bí àṣà wa ní gbogbo ọjọ́ Jímọ̀ tí a máa ń fi ọ̀rọ̀ kan sí méjì dára wa ní ẹ̀kọ́ nínú ẹ̀sìn Islam. Èyí tí a fẹ́ fi dára wa lẹ́kọ̀ọ́ lónìí òun náà ni kí ni ìdájọ́ pípa ẹran àbí adìyẹ lẹ́yìn àdúà. A bá nínú àṣà lọ́dọ̀ àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá wípé tí a bá ka Quran tán àbí tí a bá ṣe àdúà kankan, kí a pa adìyẹ kí a sì pa ẹran. Nígbà tí ìmọ̀ bẹ̀rẹ̀ sí ní dàgbà sókè, a rí àwọn kan tí wọ́n dìde tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní takò àwọn àbá yìí wípé kí lẹ̀ rí lórí wípé ẹ ń pa adìyẹ àbí ẹ ń pa ẹran lẹ́yìn ìgbà tí ẹ bá ka Al-Quran nìkan, pé gbogbo tẹ́ ń ṣe yìí bídíà ni. Kò wá fẹ́ẹ̀ sí kinní kan nínú tí àwọn àfáà àtàná ṣe tí a fẹ́ pè ní bídíà tán lónìí, tí a fẹ́ kọ̀ndẹ́mù tán lónìí. Bẹ́ẹ̀ sì ni Al-Quran tí ń ṣe ìwé Ọlọ́run bá wa sọ̀rọ̀ níbẹ̀ pé badal isti'adhati wal basmala. Ọlọ́run ní àwọn olùgbàgbọ́ òdodo nínú àwọn mùsùlùmí, òun náà ni àwọn tó jẹ́ wípé nígbà tí wọ́n dé, ní tí wọ́n ń tẹnu wọn náà ni pé Rabbana ighfir lana wa li ikhwanina alladhina sabaquna bil iman. Ọlọ́run dákun foríjì wa. Ọwọ́ tí wọ́n ní kọ́kọ́ jẹ wọ́n lógún náà, wọ́n gbà pé ẹlẹ́ṣẹ̀ làwọn náà. Wa li ikhwanina alladhina sabaquna bil iman. Wọ́n á gbà pé ẹlẹ́ṣẹ̀ làwọn ẹni síwájú wọn. Wọ́n wá yọ̀ wọ́n, wọ́n ò bú wọn, wọ́n àpè wọ́n ló ní bídíà. Wọ́n mọ̀ sọ pé Ọlọ́run ṣàforíjì fáwọn ẹni síwájú wa náà, àwọn tí wọ́n síwájú wa nínú ìgbàgbọ́. Tọ́lọ́run bá mọ̀ wípé gbogbo wa pátá a lè mórí bọ́ kúrò níbi àṣìṣe ni, Ọlọ́run ò ní wulẹ̀ sọ pé ẹ mọ̀ tọrọ àforíjì fáwọn ẹni tàná. Ó gbà wípé àtẹni tí ń bẹ láyé àtẹni tó ti lọ, gbogbo wa pátá a mórí bọ́ kúrò níbi àṣìṣe. Ọlọ́run bá wá kádàrá wípé àwọn àtàná ń ṣe kinní kan, àwọn tàná ń ṣe kinní kan. Bí kinní yóò bá wá yé wa tó, ká ṣe ìwádìí nípa ẹ̀. Tọ́lọ́run bá ní pé a bá padà rí ìwádìí yẹn wípé ó ṣe kò ń gẹ ohun tí àwọn tàná ń ṣe, ká yìn wọ́n, ká sọ wípé tí wọ́n ṣe yìí dáa. Ká mọ̀kàn jẹ́ ẹni tí ó mọ kọ̀ndẹ́mù àwọn ẹni tàná lásán. Àwọn kan wá bẹ̀rẹ̀ sí ní kọ̀ndẹ́mù lórí wípé gbogbo ká ṣàdúrà ká pa ẹran yẹn bídíà ni. Kò sì jọ wá lójú tó pé kí ni, kò fẹ́ẹ̀ sí ní tí wọ́n pè ń bídíà kan. Àmọ́ lórí eléyìí, ká pa ẹran lẹ́yìn ìgbà tí a bá ṣe àdúrà tán, wọ́n ní kò sáàdìsì fún, kò sí Quran fún. Àwọn sàábé ànábì ò ṣe torí ìdí eléyìí bídíà ni. Inú Al-Quran ni a máa lọ, inú Suratul Fatih, inú Suratul Fatih la máa lọ láti lè fi mọ̀ pé ṣé a lè pa ẹran àbí adìyẹ lẹ́yìn àdúrà. Kò sí iṣẹ́ kan tí ó dà táà ní rí àwọn kan tí wọ́n mọ̀ fẹ́ bàjẹ́. Lóòótọ́ a lè mọ̀ rí àwọn kan tí wọ́n fẹ́ bàjẹ́ tó jẹ́ wípé wọ́n kàn mọ́ parọ́ ẹmú nǹkan wá tí wọ́n lè ní ṣe àdúrà kankan tí wọ́n kàn mọ́ fi àwọn èèyàn jẹun. Bẹ́ẹ̀ náà wá ní gbogbo tó bá ti dà pátá, àmọ́ àwọn èèyàn kan tí wọ́n fẹ́ bàjẹ́, àmọ́ yẹn ò wá ní ká wá ba kíní yẹn jẹ́ gẹ́gẹ́ pé kò sí kan tí ń jẹ́ bẹ́ẹ̀. Àwọn ẹni tí wọ́n bá fẹ́ bàjẹ́ yẹn là á bàjẹ́. Nínú Suratul Fatih, Ọlọ́run bá Ta'ala ń sọ báyìí pé ilayhi yas'adul kalimu tayyibu, ilayhi yas'adul kalimu tayyibu wal amalu salihu yarfa'uhu. Ọlọ́run ní ọ̀rọ̀ tó bá dà, al-kalimu tayyib, ọ̀rọ̀ tó bá dà, ilayhi yas'ad, ọ̀dọ̀ Ọlọ́run ni ó lọ. Gbogbo ọ̀rọ̀ tẹ́ bá sọ tó bá ti dà, ọ̀dọ̀ Ọlọ́run lọ̀rọ̀ yẹn ó lọ. Ká ka Quran nínú ọ̀rọ̀ tó dà, ká wí la ilaha illallah nínú ọ̀rọ̀ tó dà, hasbunallahu wa ni'mal wakeel nínú ọ̀rọ̀ tó dà ni. Báwọn ọ̀rọ̀ yóò bá ti dà, kò sọ̀rọ̀ tó fẹ́ dà mọ́ láyé. Ká ní sallallahu alayhi wa sallam nínú ọ̀rọ̀ tó dà. Wal amalu salihu yarfa'uhu. Ọlọ́run wa ní ẹ wá rí iṣẹ́ tó dà tẹ́ bá ṣe lẹ́yìn ọ̀rọ̀ tó dà, yarfa'uhu, yóò tún gbé ọ̀rọ̀ tó dà yẹn, yóò gbéga.
ọ̀rọ̀ tó dáa ni Ọlọ́run dákun ṣàánú mi wọ́n jẹ́ wáyé asán ó ti sọ̀rọ̀ tó dáa wal amalu salih iṣẹ́ tó wá dáa ìyẹn fáwọn òun ni ó gbé iṣẹ́ yẹn ga lọ́dọ̀ Ọlọ́run nínú iṣẹ́ tó dáa òun ni kí èèyàn pa nǹkan abẹ̀mí kó wá fún àwọn aláìní jẹ nínú abẹ̀mí yẹn òun ni kéèyàn pa kinní kan bóyá nǹkan jíjẹ kó fún àwọn èèyàn jẹ àbí kó wá nǹkan jíjẹ bíi mọ́sà àbí nǹkan kan kó fún àwọn èèyàn jẹ iṣẹ́ tó dáa ni tó yẹ kí ni tí ìfúnni lóúnjẹ jẹ ò bá ti jẹ́ iṣẹ́ tó dáa á jẹ́ pé kò sí iṣẹ́ tó dáa mọ́ nínú iṣẹ́ tó dáa táwọn Nábì endorse òun ni al-it'am ká mọ fún àwọn èèyàn ní nǹkan jẹ débi pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àríkà nínú tànábì pé ma qala la qattu illa fi tashahudihi wọn lànàbì ò sọ láárí kò sọ nóòrí àyàfi ibi tàṣáhùdù nìkan ló ti wọ́n sọ láá ìtumọ̀ yìí pé kò sẹ́ni tó déwájú ànábì tó wá béèrè nǹkan jíjẹ lọ́wọ́ ànábì àbí nǹkan lílò lọ́wọ́ ànábì tànábì ò wá ní wá fún kódà kánábì mọ̀ ní tó mọ̀ pé ìfún èèyàn ní nǹkan jẹ ládàá tó lágbára pọ̀ ló fà tànábì sọ pé tọ́ amul isnain káfí sàlàsà ànábì ní oúnjẹ èèyàn méjì ó tó fún èèyàn mẹ́ta ìtumọ̀ rẹ̀ ni pé oúnjẹ tí ẹ̀yin méjì lè jẹ tẹ́lẹ̀ yóò bá mú ẹ tún pe èèyàn kan kó kún yín kẹ jẹ́ ẹ̀yin mẹ́ta kẹ gba ládàá látara ẹ̀ nínú iṣẹ́ tó dáa tẹ́ ẹ tún lè fi kún ọ̀rọ̀ tó dáa tẹ́ ẹ ti sọ tí ń ṣe àdúrà òun náà ni kí ẹ pa ẹran àbí kẹ pa adìẹ àbí kẹ pa nǹkan Kùránì ó lè má lámọ́lẹ̀ pé ẹ pa àgbò ẹ pa kínní àmọ́ ẹ yẹ kó ti yé wa pé Ọlọ́run gangan fún alára ẹ̀ gan ó jẹ́ ó yé wa pé èmi ò kí ń bá àwọn tí wọn ò bá ní làákàyè tí wọn ò bá ní gbọ́ ọ̀rọ̀ yẹn mi ò kí ń bá wọn sọ̀rọ̀ àmọ́ àwọn tèmi Ọlọ́run bá ń bá sọ̀rọ̀ làwọn tí ọ̀rọ̀ bá yé tí wọ́n bá gbọ́ Ọlọ́run yé dáadáa tí wọ́n sì gbọ́ Ànábì wa Muhammad yìí ọ̀rọ̀ yìí jẹ́ kó yé wa pé tẹ́ ẹ bá sọ ọ̀rọ̀ tó dáa tán ẹ fi iṣẹ́ tó dáa tẹ̀lé iṣẹ́ tó wá dáa kò ló ń kà èèyàn lè ṣàdúrà tán nísìnyí kó rán yàn lọ Mọ́kà iṣẹ́ tó dáa ni èèyàn lè ṣàdúrà tán nísìnyí kó sanwó ilé yẹn kan iṣẹ́ tó dáa ni èèyàn lè ṣàdúrà tán nísìnyí kó sanwó ilé ìwé yẹn kan iṣẹ́ tó dáa ni tó bá ṣàdúrà tán ṣàgbìyànjú fi iṣẹ́ dáadáa kan tẹ̀lé àmọ́ káwá jòkólẹ̀ káwá ní ẹ kò sí kankan tó bá ti ṣàdúrà tán wọn náà ṣe fúnra ẹ ó ti tán lọ jòkólẹ̀ náà o Al-Qur'ani kò sọ bẹ́ẹ̀ kò announce yẹn fún wa ó ní tó bá ṣe tán wal amalu salih iṣẹ́ tó dáa ìyẹn fáwọn yóò gbé ga lóòótọ́ wọn gbé àwọn àdìsí kan wá nípa tó wọn fi ń sọ̀rọ̀ nípa ká pa ẹran ọ̀pọ̀lọpọ̀ àwọn àdìsí yẹn kò lágbára ńlẹ̀ àmọ́ Al-Qur'ani yìí ó jẹ́ kó yé wa pé iṣẹ́ tó bá dáa tá a bá fi tẹ̀lé àdúrà láníyàn wípé mo ṣiṣẹ́ yìí fún Ọlọ́run kò sí tó burú bẹ́ẹ̀ kò ṣe bídíà bákan náà Al-Qur'an ó tún yé wa nínú Suratul Hajj wípé waf'alul khayra Ọlọ́run ní ẹ gbìyànjú ẹ ṣe dáadáa o la'allakum tuflihun bóyá ẹ ti ẹ jèrè ẹ ṣe dáadáa o ẹ fi àtàrà dáadáa yẹn ẹ jèrè ẹ ṣe dáadáa ó ti ṣàdúrà ó kù dáadáa ní ń dá àdúrà ẹlòmíì dúró nígbà tí dáadáa ò bá dùn àdúrà rẹ ò lè tètè gbà tó bá ṣàdúrà tán ẹni tó ṣàdúrà fún kó tó béèrè yìí pé ẹ dákun ẹ appreciate wa wọ́n náà appreciate ẹ̀ bákan náà bó ti ṣàdúrà òun wá èèyàn kan tínú rẹ̀ ń bàjẹ́ lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó dunnú tó bá ti dunnú Ọlọ́run ó dùn wọn náà nú waf'alul khayra ayé Al-Qur'an nìyí àwọn arètí wípé gbogbo nǹkan pátá ni káàdínàbí ṣe pé ẹ káàdínàbí náà bá kàn parí Kùránì káàdínàbí náà pa ẹran no ànábì ò ṣe gbogbo mọ̀ndùbáàtù àwọn mọ̀ndùbáàtù ní nǹkan tá a fẹ́ kò ṣe gbogbo nǹkan tá a fẹ́ tán àmọ́ gbogbo ọ̀ràn yẹn lànábì ṣe tán kò sí kinní kan tó jẹ́ ọ̀ràn yẹn tánábì ò ṣe àmọ́ àwọn nǹkan tá a fẹ́ wọ́n ní sẹ́ kó ṣàdúrà kó ṣe sàrà afẹ́ ni kì í ṣe pé ọ̀ràn yẹn kì í ṣe pé tó bá ṣe kì í ṣe pé Ọlọ́run máa jẹ́ ọ̀yà tó bá ṣe pọ́blẹ́mù tiẹ̀ nìyẹn èbí wọ́n ló fẹ́ gbà nǹkan lọ́dọ̀ Ọlọ́run pọ́blẹ́mù tiẹ̀ nìyẹn kì í ṣe pọ́blẹ́mù Ọlọ́run but gbogbo tó jẹ́ ọ̀ràn yẹn pátá lànábì ti ṣe àmọ́ tó jẹ́ àwọn nǹkan tá a fẹ́ kì í ṣe gbogbo ẹ̀ la máa ní ànábì ṣe ànábì ò ṣe gbogbo nǹkan tá a fẹ́ tán nínú nǹkan tá a fẹ́ òun ni àdúrà wa jẹ́ pé ẹ̀dá ni èèyàn bíi tiwa ni ìtọ́lọ́run fẹ́ kó kọ́ wa nínú àwọn orígun ẹ̀sìn tó ṣe pàtàkì ó ti kọ́ wa ìtọ́lọ́run ní kó kọ́ wa níbi àdúrà pé ẹ má dákẹ́ ó ti kọ́ wa ìtọ́lọ́run wa ní kó kọ́ wa níbi ká láàánú ó ti kọ́ wa níbi ká tọrẹ ànábì ti kọ́ wa Sayyidina Umar radiyallahu ta'ala anhu wọn nígbà tó parí odidi Quran wá pa màlúù wọn wá ló òun fi dúpẹ́ fọ́lọ́run wípé òun parí odidi Quran ó dẹ̀ fún àwọn èèyàn jẹ ń bẹ̀
kò nídìí kí wọ́n sọ jù báyẹn lọ ó yẹ kí ó ti yé wọn náà ìpè náà bí mo bá ṣe àdúrà tọ́lọ́run bá wá ní mo rí àdúrà yẹn ṣe tí n bá pa nǹkan láti fi dúpẹ́ fún Ọlọ́run pé mo tiẹ̀ dúpẹ́ fún Ọlọ́run pé ó ní kí n rádùúà ṣe torí ẹni Ọlọ́run bá fún ní àǹfààní àti rádùúà ṣe ó ṣe tán àti gbàdúrà rẹ̀ tí ò bá ṣe tán àti gbà ò ní lè ṣe ìwà wa tá a kan sáré mọ̀ pé nǹkan ní bídíà ànábì ò ṣe kíní kan ò ṣe akànmọ́ wa fi dá ariwo lẹ̀ èyí tó wá fọ́ níjú bẹ́ẹ̀ ni wípé tó bá kàn rí fídíò kan kò ní lè sọ̀rọ̀ ìmọ̀ yóò kàn ní bẹ́ẹ̀ dákẹ́jọ́ olódò àfáà yìí ó dẹ̀ ló ń tẹ̀lé súnà ò ní ká comfort àwọn èèyàn pẹ̀lú àwọn abusive words àwọn ọ̀rọ̀ tí ò ṣe gbọ́ létí olórí igbó èèyàn léèrè èèyàn nígbà tí ọmọ ìyá rẹ̀ mùsùlùmí bá jẹ́ kèfèrí lọ́dọ̀ tiẹ̀ ta ni mùsùlùmí lọ́dọ̀ tiẹ̀ nígbà tí gbogbo àwa mùsùlùmí tó bá yẹ gbogbo ala jẹ́ kèfèrí ẹ dákun kí wá ní ìyàtọ̀ wa àti kèfèrí ló fi jẹ́ pé àwọn kọ̀díyà tọ́lọ́run bá ní ká ṣe ra wa gbóyè ń bẹ̀ ẹ jẹ́ àpẹẹrẹ ká ṣàlàyé ẹ̀ fúnra wa ìmọ̀ ló làdínì ọgbọ́n ògbé kọ́lọ́run kó ṣàlékún ìmọ̀ fún ẹnì kankan wa subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu alaikum warahmatullahi wabarakatuh.